Kí Ọlọ́run pè mí sọ́dọ̀ ní ọjọ́ tí mo bá di pásítọ̀ aláìsòótọ́. Jerry Eze ló sọ bẹ́ẹ̀. Olùṣọ́ àgùntàn ti Streams of Joy International àti olùdásílẹ̀ pẹpẹ ìkànnì ayélujára New Season Prophetic Prayers and Declaration NSPPD Pastor Jerry Eze ti ṣàlàyé pé òun kò gbèrò ibi tí òun dé dúró lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ báyìí. Ọlọ́run nìkan ló sì ní gbogbo ògo lórí ayé òun. Nígbà tó ń sọ̀rọ̀ láìpẹ́ yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Gideon wò, Eze sọ pé kí Ọlọ́run gba ẹ̀mí lẹ́nu òun ní ọjọ́ tí òun bá di pásítọ̀ aláìsòótọ́ tàbí ẹlẹ́tàn. Òun kò sì lè gbé orúkọ ara òun lékè àfi ti Ọlọ́run. Olùṣọ́ àgùntàn Eze tí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ la ilẹ̀ wù lásìkò COVID-19 ní ọdún 2020 ṣàlàyé pé òun kò lérò ibi tí òun dé dúró báyìí. Ó ní ohun tó ràn òun lọ́wọ́ ni bí òun ṣe ń tẹ̀lé ìtọ́sọ́nà Ọlọ́run. Ó wá sọ pé ní ọjọ́ tí ẹ̀sìn òun kò bá jẹ́ nípa ti Ọlọ́run, tó bá jẹ́ nípa ti òun, kí Ọlọ́run fi òpin sí iṣẹ́ ìránṣẹ́ àti ẹ̀mí òun. Pastor Eze sọ síwájú pé òun kò náání ohunkóhun tí àwọn ènìyàn bá sọ tàbí rò ní ọkàn wọn nígbà tí Ọlọ́run bá ti ń gbògo àbùṣe ti bùṣe.